ọ̀rọ̀ àfà Sunah àti Alhaji Saheed Osupa àti bàbá wa Sunday Igboho Adéyẹmọ, bàbá mi Oríyọmí Hamzat Òkìkí Ọmọmúsà. Àfà Sunah mo dẹ̀ wá láìkí yín gan o, ṣùgbọ́n káàsùn pé nǹkan ìjà fẹ́ ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Alhaji Saheed Osupa. Underground tí ẹ ti yanjú ẹ̀ yẹn kò yẹ kó gbé gbogbo àwọn first note yìí jáde síta nígbà tí ẹ bá fẹ́ la orí àwọn èèyàn papọ̀. Ó ní first note tí mò ń gbọ́ yìí. Àkọ́kọ́ ibi tí Alhaji Saheed Osupa tẹ́tí jọ ń sọ̀rọ̀ àṣírí nípa Alhaji Pasuma. Ẹjọ́ ń sọ̀rọ̀, kò sí tí ó dẹ̀ ṣẹlẹ̀ yẹn, kò sí ibi tí ò lè kángun sí. Ẹlòmíín náà ifun Alhaji Pasuma náà lè ní ẹni tí wọ́n bá sọ̀rọ̀ àṣírí tí wọ́n gbà pé ọ̀rọ̀ àṣírí ni, kò sí ibi tí sì ò sí. Èèyàn mọ báwọn èèyàn tiẹ̀ sọ̀rọ̀. Ìgbà mí dẹ̀ lè gan ọ̀rọ̀ yẹn ó kàn lè jẹ́ ọ̀rọ̀ orí ahọ́n lásán pé kákàn sọ. Ìjà wá dé, nǹkan kan ṣẹlẹ̀, ẹni kan bá yẹn bẹ Alhaji Saheed Osupa, ẹ tó wá ń gbé fọ́ìsì Alhaji Saheed Osupa àti ẹ̀yin ẹ tó ń gbé fọ́ìsì yẹn jáde ní tó jọ́rọ̀ àṣírí ẹ sí lé ní. Ọ̀rọ̀ ẹ̀yin àti olóyè Sunday Igboho sà, fídíò tẹ́ ẹ ṣe kọ́ tẹ́ jọ make lórí Alhaji Saheed Osupa pé bóyá ẹni kan bá yín bẹ̀ wọ́n wá bá yín bẹ̀ wọ́n, bóyá Alhaji Saheed Osupa wọ́n bínú, bóyá tẹ́ ẹ ṣe ẹ tún fẹ́ dájà lẹ̀ láàrin Alhaji Saheed Osupa àti bàbá mi Sunday Igboho lórí first note Igboho tẹ́ gbé jáde yẹn. Ẹ rí i pé a ní bí Alhaji Saheed Osupa ti bá wọn sọ̀rọ̀ báwọn láìkẹ́ kó bá wọn nú ọ̀rẹ́ dẹ̀jọ́ ni wọ́n. Ṣé ọ̀rọ̀ yín ló yẹ kó dájà lẹ̀ láàrin Alhaji Saheed Osupa àti olóyè Sunday Igboho? Ẹ ní Alhaji Saheed Osupa pé orin tí wọ́n ṣe tí Alhaji Oríyọmí Hamzat tí wọ́n ń lò Kọ́kọ́rọ́ Alátẹ, ẹ ní inú Alhaji Saheed Osupa ò dùn sí, bóyá ẹjọ́ sọ̀rọ̀ débẹ̀ ni àmọ́ ẹ ní Alhaji Oríyọmí Hamzat ń bẹ̀rù Alhaji Saheed Osupa, wọn fẹ́ ṣègbà wọn fẹ́ ṣàwò. So ó túmọ̀ sí wípé ẹ fẹ́ dàárín Alhaji Saheed Osupa àti Oríyọmí Hamzat, ẹ fẹ́ dàárín wọn rú. Àkọ́kọ́, so ẹ fẹ́ dàárín Alhaji Saheed Osupa àti Alhaji Oríyọmí Hamzat, ẹ fẹ́ dàárín wọn rú nínú voice tẹ́ gbé jáde yẹn, nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. Ẹ fẹ́ dàárín Alhaji Saheed Osupa àti Sunday Igboho, ẹ fẹ́ dàárín wọn rú. Ẹ fẹ́ dàárín Alhaji Alhaji Pasuma àti Saheed Osupa, ẹ fẹ́ dàárín wọn rú. Tẹ́ bá wá dájà sílẹ̀ tí fàǹsì oníkálukú ń jáde tó ń kálukú ń sọ tiẹ̀ nísìnyí, ẹ rí wípé gbogbo ẹ̀bí yìí ẹ fẹ́ dàlé Alhaji Saheed Osupa lórí. Míwìlì torí pé èèyàn àti wọn jọ ní kanta ni ó bí n tí ẹ̀ ń sọ yìí. Èmi nígbà tí mo kọ́kọ́ wo fídíò yẹn, mo ní bóyá àfà Sunah bóyá April Fool náà fẹ́ ṣe, mi kàkún. Ọ̀n ti gba tí àwọn èèyàn wá pè mí pé kí n wo fídíò yẹn, tèmi náà wá wò tí mo wá gbọ́ àwọn first note yẹn lóríṣiríṣi tí Alhaji Saheed Osupa ni tolóyè Sunday Igboho àtàwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. So ẹ fẹ́ máa fi orí wọn gbára wọn débi pé táwọn fáǹsì Pasuma bá jáde sìn pé ẹgbọ́n tí Saheed Osupa ń sọ nǹkan kan sẹ́yìn pé wàhálà ẹ fẹ́ bí wàhálà lẹ́ nìyẹn láàrin wọn, àárín wọn tó ti ń gún ẹ fẹ́ dàrú nìyẹn. Kò dẹ̀ síbi tí sì ò sí. Alhaji Pasuma náà lè láwọn èèyàn kan tán lè bá sọ̀rọ̀ Alhaji Saheed Osupa tí wọ́n jọ sọ. Kò sí bẹ́yẹn sì lè nífẹ̀ẹ́ èèyàn tó bí ìwà ti jọmọ ìyá sọmọ ìyá tó jọ rẹ̀, dandan ni èèyàn ó sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ lẹ́yìn. Ẹ kàn ríra yín lẹ́mọ̀ dunú síra yín, lẹ́mọ̀ rẹ́rìn síra yín, ayé lè má mọ̀ wípé bóyá ẹni kan ta kankan, but ẹ ní àwọn kan tí ẹ mọ̀ sọ̀rọ̀ ọ̀rẹ́ yín fún tí ó jà láti rí ẹgẹ́ tẹ̀ báyìí. So bá Alhaji Saheed Osupa bá sọ̀rọ̀ Alhaji Pasuma, ẹ jẹ́ gbà pé Alhaji Pasuma náà ń sọ̀rọ̀ Alhaji Saheed Osupa náà bò míì táṣírí yẹn bò. Kò wá yẹ kó yẹ pé àwọn fọ́ìsì yẹn ẹ wà gbé jáde. Ọlọ́run bá yín yanjú ẹ o. Àwa kan ní káwa náà tó bá yín dá sí i pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Àwọn fáǹsì ìsìn òun kálukú mọ̀ sọ̀rọ̀ ní tó yẹ kó bí abẹ́rẹ́ sí ni máa bí. Wọ́n máa rí Alhaji Saheed Osupa gẹ́gẹ́ bí aláìda. Kò yẹ kó rí bẹ́ẹ̀ àfà Sunah o.
ọba orin dẹ̀ láìkì yín nínú gbogbo àwọn blogger wọ́n láìkì yín ẹ ní access sí wọn ẹ ní irú yín báyìí ẹ kì í fẹ́ ká àwọn tí wọ́n fẹ́ súnmọ́ àwọn èèyàn báyẹn ẹ ní jẹ́ kí wọ́n rí wọn súnmọ́ wọ́n mọ gbogbo abẹ́ aláìdáa àìmọye kọ́ọ̀tù ẹ máa gbà kò kí ni ẹ fẹ́ fi rìkọ́dì yẹn sí ó túmọ̀ sí pé ẹ̀ ń wá rújọ́ báyìí ẹ̀ ń wá rújọ́ òní ọjọ́ òní ẹ fẹ́ kí irú ọjọ́ òní ó ṣẹlẹ̀ kẹ́rẹ́ gbígbé àwọn fọ́ọ̀sì yẹn jáde so ẹ mọ̀ọ́mọ̀ ṣe àwọn nǹkan yìí ni níbo lẹ kó àwọn fọ́ọ̀sì lòtì níbo lẹ kó wọn sí tẹ́lẹ̀ tẹ́ fi kó wọn jáde nísìnyí àfàsùn náà kò yẹ kó rí bẹ́ẹ̀ o Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ́ mi láti polówó níkànnì yìí 08067109598 ẹ ṣeun. Adéwàmí wá o èmi ò lè dáyé ṣe. bẹ́ẹ̀ ni o èwe ń jẹ́ ògùn ń jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore yèyé ọ̀jẹ̀kẹ́mi mo rọ́mọkẹ́ atáyé sí ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀ irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀ àìrọ́mọbíni àbí àìróyún ní iṣẹ́ rẹ tí ò lọ déédé bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú yíya ẹgbẹ́ ni tàbí dídí ẹrù ẹgbẹ́ ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá bábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà mọ́ rájẹ́ jẹun bí o bá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ wá ṣe Ọ̀ṣun gbé kòkò kalẹ̀ yóò sì ọ́ láǹfààní púpọ̀ bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun bóyá ìrọ̀wọ́mú ló ń ṣèwọ ni èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fẹ́ra lókè èèpẹ̀ gbogbo ẹ̀ kéré níwájú Olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlẹ̀ yèyé ọ̀jẹ̀kẹ́mi mo rọ́mọkẹ́ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ atáyẹ̀sí ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀ nílùú Ọ̀yọ́ iṣẹ́ yín sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà wọ́n wà ní dojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin tàbí kẹ́ ẹ pè wọ́n 08160987647 tàbí 09129933265 má dákẹ́ mọ́lẹ́ o ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ ẹ kàn sí ọ̀dọ̀ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.